صلوا على النبي الكريم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم. iná ń jógi tutù tewétewé odò ń gbẹ́ ní tó máa wẹ̀ lọ atẹ́gùn ń dò lógì láàmú káwọn elélùbọ́ lọ túnra mú araba túnra mú odò ń gbẹ́rẹ̀ẹ́rẹ́ gbogbo mùmínì àti mùmínà àfọwọ́bá filẹ̀ nílé ayé ẹ má wáyé yìí mọ́ yàrá mi kò síbi tí ikú ò lè pẹ́ dá kò dẹ́sẹ́ni tí ikú ò lè pa. ọmọ mi rántí ikú bàbá wa ṣéun náà dámọ̀ ẹni ẹ̀yẹ ọ̀bọ̀lúwa kò forí jì wọ́n fi wọ́n sálẹ̀ ìjọ́nà rẹ̀ rọ̀bí ọlọ́run fi wọ́n sálẹ̀ ìjọ́nà rẹ̀ rọ̀bí ọlọ́run. bàbá wa tó fa ayélẹ̀ lọ ṣe ò àdámọ̀ wọ́n ṣe gudugudu méje ní ilé ayé pẹ̀lú yàrá mẹ́fà fi wọ́n sálẹ̀ ìjọ́nà rẹ̀ rọ̀bí ọlọ́run. Ṣẹ̀san fún wọn. Àfọwọ́bá filẹ̀ nílé ayé jẹ́ ẹ má wáyé má yà ẹ̀dá aráyé ẹ rántí ọjọ́ tẹ́ ò nílé gbapá máa ò ẹ rántí ọjọ́ tẹ́ ò sùn tẹ́ ò ní jí. Àfọwọ́bá filẹ̀ nílé ayé jẹ́ ẹ má wáyé má Kùrìsí
tó mọ̀ ó pé ìyá rẹ̀ ò tíyà ò ní jẹ mọ́ o. Ọjọ́ tó mọ̀ ó pé bàbá rẹ̀ ò tí bàbá ò ní mímọ́ o. Mo rántí ọjọ́ tá ń gbé bàbá gẹ̀gẹ̀ lọ sí bòjì bàbá o. Gbogbo wa bá ṣe fẹ́ràn bàbá tó kò sẹ́ni tó lè tẹ̀lé wọn lọ. Sallu ala nabiyil karim. Minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna lillahi wa inna ilayhi raji'un. Sadaqallahu mawlana al-azim.